Where you dey? Lóòótọ́ mẹ́ta ṣe pé ṣe rí iṣẹ́ wa yìí sorry to say kò jẹ́ ẹ mọ̀ pé ẹ̀mí ṣẹ́gun gan. Gbajúgbajà òṣèré tíátà ní tí ayé mọ̀ sí Bisi ọmọ lògbàlògbà tó kọ rẹ̀ ń jẹ́ Bisi Ibidapo Obe ń lẹ̀ ń wò yìí tí ń sọ fún àwọn oníròyìn pé mo kúkú wà ní ìgboro náà ọkàn jẹ́ pé iṣẹ́ ajé ń lọ gbọ́mọ rẹ̀ ìgbèrí òkun ẹ má bínú a bá ń sọ̀rọ̀ àwọn òṣèré tíátà àwọn ọmọbìnrin tó rẹwà tí wọ́n ṣe Nollywood Yorùbá ń gbà náà ọ̀kan pàtàkì ni Bisi Ibidapo Obe jẹ́ nígbà náà bẹ́ẹ̀ bá ń wo fíìmù báyìí ẹ fẹ́ mọ́ rí ni òun àtàwọn Lọ́lá Àlàó ńgbà náà ọ̀gá ìgbà nílé ayé Ọlọ́run ó ṣàánú. Ọdún 2004 ni Bisi Ibidapo Obe ló breakthrough sí limelight pẹ̀lú sinimá Bisi ọmọ lògbàlògbà tí ẹ rántí àkọlé fíìmù náà ńgbà náà àmọ́ ó ti ṣe oríṣiríṣi àwọn fíìmù bíi Ọmọ Jésù oríṣiríṣi bẹ́ẹ̀ ó sì jẹ́ ara àwọn hot babe ńgbà náà ilé ayé ìyá ti ń dàgbà ó pé ọmọ ọdún márùndínláàádọ́ta 45 lọ́dún tó lọ ọdún 1977 ni wọ́n bí ẹ máa gbọ́ ohun tí Bisi sọ Ọlọ́run sì ti bùn náà ní ọmọ kan bẹ́ẹ̀ bá nígbàgbé lọ́dún 2012 ìròyìn awuyewuye kan wáyé pé òun àti sẹ́nitọ̀ Dino Melaye pé wọ́n ní nǹkan papọ̀ pé sẹ́nitọ̀ òun ló ní ọmọ náà ó ti pé ọmọ ọdún 10 lọ́dún tí ó kọjá. Fẹ́yìn olólùfẹ́ Bisi Ibidapo Obe tẹ́ ẹ fẹ́ gbúrò rẹ̀ pé obìnrin bo ló wà ẹ̀gbọ́n tí ó ní láti sọ fún yín pé òun wà láyọ̀ àtàlàáfíà o eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ iṣẹ́ kan ti yàtọ̀ díẹ̀ ni Ọlọ́run ó ṣàánú wa ẹ̀lẹ́ ẹ kú dédé wòye. Where you dey? Lóòótọ́ mẹ́ta ṣe pé ṣe rí iṣẹ́ wa yìí sorry to say kò jẹ́ ẹ mọ̀ pé ẹ̀mí ṣẹ́gun gan so iná láti fi pọ́nlẹ̀ kí wọ́n ṣe kan so because mo ti ó ṣẹlẹ̀ sí colleague mi rí tó jẹ́ pé nígbà yẹn ó wà láti mo wà mẹ́gbà tó ń sọ so wọ́n á fi ọgbọ́n ọlọ́gbọ́n mo fi ṣọgbọ́n ṣe rí ọmọ ẹ̀ ìgbà tó bímọ ọmọ ẹ̀ ò mọ sí màmá ó rí bí pé òun ní àǹtí òun tó kí ní ẹ̀ máa ń dùn gẹ́ ọ̀yẹ̀ gan colleague mi ni ẹ̀ tó lórúkọ ní kò sí láti mention lórúkọ so kí ní ẹ̀ máa ń dùn gan bí tó bá ti dé ọmọ sí pé àǹtí ló máa ń pè ó máa ń rí màmá ẹ̀ bẹ́ẹ̀ ní pé òun ni màmá òun so wọ́n ti gbà sí màmá ẹ̀ pé jókòó ìyẹn màmá ẹ̀ pé jókòó ibi kọ́ ni mo bí ẹ o màmá ẹ̀ tó bí ẹ lè bọ̀ tó kéré ń gbà yẹn nígbà tó máa bí ẹ so wọ́n ṣe wàá explain fún ó sì wàá ṣe wàá ṣe mọ̀ kó tó di pé love yẹn wá kó tó accept as mom so ó take time so wọ́n pé pé ẹ̀kọ́ kan ní kíní ìkọyọ̀ so wàá sí mìíràn wá olóyún wọ́n pé ó máa fi kọ́lẹ̀ ṣe kan so ṣèlè pé iṣẹ́ wa a lè lọ 2 weeks a lè lọ 1 month ìgbà táwa wà ní ìlú ṣe dáadáa ilé ìgbàbẹ́kúta lọ sí Àkúrẹ́ lọ lọrin bẹ́ẹ̀ lè mú wọn mọ̀ sí tó wálé so ìgbà tí wọ́n ti lóyún ó jẹ́ mi ní time fọmọ mi ọmọ mi mọ̀ mi pé èmi ni màmá òun ìfẹ́ kí ọkọ pàtó gbà mí ní nìkan so nísinsìnyí báyìí ọmọ mi ti mọ̀ mi pé èmi ni mọ̀ mi òun so anytime báyìí tó grace next year wọ́n plan láti padà sí industry so by God thank you for the love.